Ọlọ́run dákun má jẹ́ tí kábàámọ̀ bẹnu. Lọ́ládé àṣírí mi tó ń bo bàbá má ṣe jẹ́ kó tú. Gbogbo aṣíwájú ológógó wọn máa nílé jẹ lọ. Ọmọ ẹ̀bẹ̀ mú bẹyẹn má bà tèmi jẹ́. Èmi Aláàjì Tọ́pẹ́ náà ti ká mi bàbá ọgbọ́n ẹ̀yin tèmi tẹ́ ń wò mí nílé lóko àti lẹ́yìn odi. Orúkọ mi ò yí padà. Aláàjì Tọ́pẹ́ náà ti ká authority wa amúlùdùn of Àgbàdo Kingdom. Ẹ ṣáà ti rí. Though now, being a Fuji artist for me, tàbí kéèyàn ní ẹ̀bùn orin mo ti ní láti kékeré. But talk of pé ìgbà ni wọ́n á rí pé iṣẹ́ Fuji yìí ọ̀nà mi ni. Mo kàn mọ̀ pé I'm gifted from láti kékeré láti máa kọrin. But nǹkan tó gbé Fuji wá gangan once téèyàn bá ti nẹ́bùn orin mo believe pé kò síbi téèyàn lè divert ẹ lọ. Ṣe rí bẹ́ẹ̀. So nǹkan tí mo fi rí pé ọ̀nà iṣẹ́ Fuji yìí òun ló máa padà dówó fún mi. Àbí ohun tí mo rí ọjọ́ tí mo rí gẹ́gẹ́ bí ọ̀nà due to question tí ẹ̀ ń béèrè lọ́wọ́ mi ni pé a ti ń ṣòṣà ká tó ṣòṣà àbí gẹ́gẹ́ bí àwọn àgbàlagbà ṣe máa ń sọ. Because bí ìkànnì dìde lọ́jọ́ kan kì í sọ pé Fuji mo do ní Fuji. God we started from the grass. You get kéréje ṣeré inú àdúgbò ṣe ẹmọrú àwọn nǹkan báyẹn. But for me ìgbà tí mo ti mọ̀ wípé iṣẹ́ yìí ọ̀nà ni. Torí pé bí ìjọba mo wà desperate láti lówó lọ́wọ́ gan. Nítorí mo mọ ibi tí mo ti ń bọ̀. Mo mọ ibi tí mo ti ń bọ̀, mo dẹ̀ mọ ibi tí mo ń lọ. Ìgbà tí máa ṣe first album fún as promotion ọmọ Sunny Akeem Ọlọ́run kẹ́wọn bàbá ńlá promotion ní mo ṣì ń gbà yẹn. Tí first album mi ti jáde bíi confirmation mo ti rí pé iṣẹ́ yìí kò ṣebi mọ́. Bẹ́ẹ̀ ni kò ṣebi mọ́. Mo ti rí pé ebi ò lè pa mí mọ́. Àgbà tí mo ṣe first album tó jáde báyìí because impact àwọn èèyàn the way they used to talk to me and àtàwọn nǹkan tí mo rí ń gbà yẹn jẹ́ kí n mọ̀ pé Tọ́pẹ́ bọ̀bọ̀ orí ẹ ti wà ń bẹ̀ o. Ṣé wọ́n láti gbà yẹn gẹ̀dẹ̀ rèé. This is where we are today. Alhamdulillah Rabbil Alamin. Nǹkan tí mo lè sọ pé ó inspire mi fún orin Fuji tí mò ń kọ yìí. Alákọ̀ọ́kọ́ ó pọ̀ mo nẹ́bùn orin láti kékeré mo dẹ̀ sì sọ rí wípé àti church ni mo ti ń kọrin. Àti church mo ti ń kọrin mọ̀ pé ní church tá a bá ń kọrin nígbà yẹn a máa ń ṣe practice gan continuously. So nǹkan tó inspire mi láti jẹ́ Fuji artist gbọ́dọ̀ di pé àtàwọn orin tí àbí question tẹ béèrè ni pé àwọn orin wo ló inspire me and all that. Gbogbo olórin ni but nígbà tí mo wà kékeré mọ́mísí mi àti àbúrò Alhaji Sikiru Ayinde Barrister Ọlọ́run Kalaji ọmọ Agbájélọ́lá the Fuji creator. Alájà ọmọ àpá alájà yẹn ní Alájà Táwà Ṣàngó náà ń gbé nìbàdàn. Àwọn jẹ́ àbúrò fún Alhaji Sikiru Ayinde Barrister. Tí wọ́n wájọ́ rẹ̀ mọ̀ sí mi. Tí plate Alhaji bá ti jáde ńgbà yẹn wọ́n máa rà wọ́n á play ńlé wa mo ti máa ń gbọ́. Èèyàn lè máa gbọ́ ní Ìbàdí kó máa kí spirit Fuji máa wọ̀. So ìgbà yẹn náà mo ṣì wà ńlé o mọ̀ sí mi ṣì wà. So ever since then mo máa ń kọrin Barrister fan láti máa kọ side 1 máa kọ side 2 torí mo ti máa gbọ́ mo ti máa crime so àwọn èèyàn máa pè mí pé kí n kọ́ fáwọn. So by the time tó máa di pé mọ̀ sí mi late báyìí tèmi náà ti wà street ṣe mọ̀ gẹ́gẹ́ bí ọmọ Mushin gbogbo àwọn èmi dẹ̀ ní element brain gan gbogbo àwọn kinní yẹn ń wá. So ẹ mọ̀ pé music dẹ̀ wà lára mi. So àwọn oníbàárìn yẹn máa ń rántí ẹ̀ gan plus àwọn olórin tó wà ládùúgbò wa àwọn Ààrẹ Àkànní Désínà ọ̀gán lórí wa Bàbá Idris àwọn Alhaji Àdìsá Aláṣẹlà Kọ́nsílífà Ọlọ́run kẹ́wọn àwọn Alhaji Àlàbí Wasiu Pasuma Teget tọ́lọ́njẹ́ àrí wọn pẹ́ ṣé mọ̀ iṣẹ́ táwọn àlàyé náà ṣe a máa láyé tèmi ò gbé I was there
mo wà náà àwọn èrò ni o, kò ṣe pé bóyá àwa gangan lọ regina tá a máa fẹ́ àwa náà àwọn èrò wòrọ a ò pé ṣe mọ̀ things like that. Àwọn Alhaji Isika Baka èmi dẹ̀ máa ń gbàgbọ́ gan ipò ní fújì fẹ́ kan níbì kan ṣe mọ̀ pé mo ti bail out kúrò nílé, so ibi tó bá wù mí ni mò ń lọ, kò sẹ́ni tó fẹ́ béèrè mi pé ọ̀gbẹ́ni ibo ló lọ, so mo máa ń gbàgbọ́ káàkiri gan. But orin tó inspire mi gangan òun lórin Barrister tí máa ń gbọ́ láti kékeré. But ìgbà tó di pé èmi náà fẹ́ máa kọ orin, you understand, tí mo tiẹ̀ ti ń kọ tó yẹ pé ó ní bí mo ṣe ń kọ gan tẹ́lẹ̀, mo bẹ̀rẹ̀ sí ṣé mo sọ fún yín pé mo lọ wo bóṣùpá ṣe máa ń kọrin, mo fi Mushin àdúgbò mi sílẹ̀, mo lọ wo bálayé yẹn ṣe máa ń kọrin gbà yẹn. Òun lọ̀rọ̀ tí mo sọ ń gbà kan nínú interview kan tí mo ṣe, ìgbé bóyá olórin kan jáde ń sìn, ó wá ní kí àzúmì pé olórin kan jáde ń sìn ó kọrin bíi Pasuma, ẹ jẹ́ kí n fi tiwa ṣe àpèjúwe. Tọ́pẹ́ Nọ́tíkà jáde ń sìn ó kọrin bí Òṣùpá, kí n wá sọ pé Òṣùpá ò kọ mi lórin o, ṣé wọn orúkọ báyẹn ẹgbẹ́ èmi ò kọ́ṣẹ́ orin lọ́wọ́ Òṣùpá o, no, ìgbéraga nìyẹn. Anything tí ọba ti ń wò bí àwòkọ́ṣe o lè má kọ officially, ó kọ náà nìyẹn. Àwọn tó dẹ̀ ń gbórin náà etí wọn ò di, because iṣẹ́ tà ń ṣe yìí àwọn èèyàn tó mọ̀ ń pa ẹ̀gán pọ̀, ṣẹ́bí tó bá ti ń gbọ́ ẹ̀ wọ́n á ti rí pé tó ní èjì eléyìí ibi tó ti ń bọ̀ lélẹ́yìí, ṣe mọ̀ orúkọ bá àwọn èèyàn tó mọ̀ music wọn kì í kọ́ ọ̀bọ̀, wọ́n mọ̀ ń pa ẹ̀gán dáadáa, wọ́n wà bá ṣe ń kọ́. Àwọn tó mọ̀ ń pa ẹ̀jù wa lọ́wà tó máa reason pé Tọ́pẹ́, this is where you are coming from, ibi tó fẹ́ land sí lélẹ́yìí. So for me láti take time láti lọ wò pé báwo lóṣùpá ṣe ń kọrin báyìí lè máa ó ní eléyìí tí mo tún ń gbọ́ yìí ó yàtọ̀ sí gbogbo àwọn nǹkan tí mo ti ń gbọ́ o, so mo rò pé eléyìí mo ti gbọ́dọ̀ wá fìyìn di kókó ẹ̀. Mo wo àwòkọ́ṣe Alhaji Òṣùpá Saheed dáadáa, ó farabalẹ̀. Ìgbà tí mo wo àwọn ọgbà mọ̀ gbẹ́ nìkan kan ṣàwọn o, àní bẹ́ẹ̀ kẹ̀dẹ̀ rèé àwọn olórin míì náà bíi tèmi náà tó máa wò wọ́n gbà yẹn náà máa wo àwòkọ́ṣe wọn. Mo ṣe gbogbo èèyàn tó bá rìn ìlànà yẹn náà lọ́lọ́ máa fún ṣe pé kán rí wọ́n ṣe rí àwa yìí, orí ló dá wa ṣá àbí báwo làwọn orí ló ṣàwádà àbí báwo làwọn Yorùbá ṣe máa ń sọ ṣẹgẹ. So èmi wo àwòkọ́ṣe Alhaji Saheed Òṣùpá dáadáa. Wọ́n lè máa rí mi bí ẹni pé Tọ́pẹ́ òkọ́ṣe onílọ́dọ̀ mi ò bọ̀, èmi mọ̀ pé gbogbo nǹkan tí mo fi bẹ̀rẹ̀ tán fi rí mi ara ẹ̀yin lọ́lọ́run fi ṣe sábàbí ara wọn ló wà. So Ọlọ́run jẹ́ á rí wọn pẹ́. And at the same time àwọn tó jẹ́ olórin tó jẹ́ àwọn aṣíwájú wa oríṣiríṣi nǹkan la máa ń kọ́ lọ́wọ́ wọn. Ìwà ọmọlúwàbí àti bá èèyàn sọ̀rọ̀, charisma nídìí iṣẹ́ yìí, ṣe mọ̀ irú àwọn kan báyẹn. Mo kọ́ àwọn ẹ̀kọ́ kan náà látara Alhaji Pasuma, because before me went to Ajégúnlẹ̀ mo ti wà nínú Mushin, mo ti wà pẹ̀lú Alhaji Pasuma Alabi nínú Mushin already, jẹ́ pé wọ́n fún mi recognition pé Tọ́pẹ́ àbúrò mi, ọmọ mi, ẹmọ orun kan báyẹn. Èmi kan wo ibi tí mo fẹ́ gbé fújì tèmi náà gbà, tó yẹ pé nǹkan kan tó wà tó yẹ pé màá ṣe tó máa fi rí èmi náà, ẹ mọ̀ àṣà àjẹun èmi náà já tó máa fún wèrè lọ́kọ́ àròkọ sọ́dọ̀ tiẹ̀ náà ni mo ṣe àwọn àkọ́ tí mo lè ṣe tó lè wà unique tó máa fi rí mi. So mo gbọ́ orin Alhaji Pasuma dáadáa even before we went to Ajégúnlẹ̀, and at the same time in addition láti had the idea Alhaji Saheed Òṣùpá mọ̀ ó tún fún mi lánàá courage, mo tún kọ́ àwọn nǹkan kan náà níbẹ̀ tá a bá pa gbogbo ẹ̀ pọ̀ òun ló bí Tọ́pẹ́ Nọ́tíkà lénìí. So tí bá ń dún sìn tí bá kọrin sìn ẹ ti máa mọ̀ pé Tọ́pẹ́ lélẹ̀. So àwọn ọmọ tó ń kọrin bíi Tọ́pẹ́ náà ti ṣe kíni wọ́n ti wà. Àwọn èèyàn tó ń múnú àdé àtiwá náà tó ń fi tiwọn náà kún, táwọn náà ń dún tó ń sọra àwọn náà ní orúkọ míì, àwọn náà ti wà. But oníkùn ló mọ̀ọ́kà, àwọn náà oníkálùkù ló mọ ibi tó ti bẹ̀rẹ̀, oníkálùkù ló mọ ibi tó ti pick idea, because èmi believe lórí collective idea gan òun ló jẹ́ kí káà náà wà báyìí kan fi lè máa gbá àgbẹ̀ Tọ́pẹ́ ló ń kọrin yẹn. Ṣe mọ̀, we are just trying to differentiate things láti di pé káà náà ní identity wà báyìí, pé káà náà ní unique Fuji tó yẹ pé wọ́n á lè máa kọ́, wọ́n lè máa fi dá àwa náà mọ̀. Mo dẹ̀ believe pé àwọn ọmọ tó ń bọ̀ lẹ́yìn tiwa náà àwọn náà tún máa ṣe ju àwa náà lọ. So that's it. Challenges tí mo face, challenges pọ̀ lóríṣiríṣi o. Ìpè mo fi mu sílẹ̀ náà mo lọ take time. Ṣé mo ìkùn ṣọdún kan ni mo fi ń gbóṣùpá kí tó lè máa sọ pé mo fẹ́ lòun bí Òṣùpá, kí n tó lè padà wá sọra mi ní second Òṣùpá Saheed.
second Òṣùpá yeah ara challenges náà ni mo fàdúgbò mi lẹ̀ mo lọ sájégúnlẹ̀ mo lọ lúgọ síbi kan mo gbọ́ báláyé ṣe ń kọrin ara challenges náà ni bí ká máa rìn lóru ó ti rìn tó pé àwọn ọlọ́dẹ ti mú mi rí láwọn àdúgbò kan yes tẹ́lẹ̀ mi tí ayé ìgbà yẹn tí eléré bá ń play níbi kan a máa trace sound yẹn lọ pé ọ̀nà bíi ni ọ̀nà bíi ni ọ̀nà bíi tá a fi máa débẹ̀ so that was kí n tó lórúkọ and ìgbà tá a náà dẹ̀ ti di pé iṣẹ́ fújì ti diṣẹ́ fún wa tá a káàkiri mi ò lè rò púpọ̀ ọlọ́mọ ẹ̀ka máa pàtàn ìbànújẹ́ mo ti lọ kọrin táwọn ọmọọṣẹ́ mi méjì ti ṣaláìsí rí on accident ọlọ́nfọ̀rùn kẹwọn that was Ẹlẹ́pọ̀ àti Matthew ọlọ́nfọ̀rùn kẹwọn kò ti pẹ́ oríṣiríṣi challenges bóyá gbà tá a lọ tá a rí lè ṣe tán fẹ́ náà wá wálé ni ẹmọ tó bá dùn náà làwọn ayé máa ń ṣe kí ni wọ́n máa ń ríyàn di sin náà kọ́lọ́ máa ẹ̀ka ara dùn tán náà ni gbogbo àlọ́ àti àbọ̀ wa kọ́lọ́ máa pa mọ́ ni kọ́lọ́ má jẹ́ ká lọ àlọ́ òde so bá òkú ṣe ò tán so mo ti rí challenges lóríṣiríṣi but ibi tá a wà lé ní rè alhamdulillah so talk of challenge Ọlọ́run ló ń ṣọ́ wa a lè ka challenges tá a ti rí tán ṣe mọ́rú ẹ̀ so no lele ìyá tí mo kọ sáwọn olórin tí mo bá wájú ẹ mọ̀ pé bọ́n bá ṣe fújì tí wọ́n bá jó ní fújì ń sìn ó depend lórí background ẹ̀ mo jẹ́ ọmọ tó yẹ pé wọ́n tọ́ dáadáa láti ilé wa so kò sí àtúnfẹ́ kọ sáwọn tó wà níṣáájú ju pé kí n respect wọn lọ ẹ mọ̀ pé loyalty kò sí nǹkan tí loyalty ò lè ṣe you understand I am a good brother you get to Alhaji Ajibola Pasuma wọ́n dẹ̀ mọ̀ mí lọ́mọ dáadáa at the same time I am a good brother at the same time to Alhaji Saheed Òṣùpá because dáhùn yorùbá bẹ́ẹ̀ sọ̀rọ̀ Tọ́pẹ́ ìsìn they always ask me ìyàwó ló ẹ̀kọ́ ibo ló wà gan ṣọmọ Òṣùpá ni ẹ́ ṣọmọ Paso ni ẹ́ because they always ask that kind of question I was like yeah and they must ask ọmọ Òṣùpá ni mí ọmọ Paso ni mí because gbogbo bí tá a bá ti gbà kọjá tá a bá ti bá bẹ jẹ́ èèyàn ní chance láti tún padà lọ́bẹ̀ ṣe mọ orúkọ báyẹn wọ́n á dẹ̀ fún yàn ní àpọ́nlé tó yẹ kán fún yàn for àwọn tó ti ń bọ̀ tó yẹ kán bọ̀ lẹ́yìn wa èmi máa rọ̀ wọ́n má rí fújì bí ogun gẹ́gẹ́ bí ìtìgbà kan and àṣà tó dẹ̀ wá gba ayé kan sí bí kò ní fújì kékeré kan kò ṣe páwọn náà kéré bẹ́ẹ̀ o but ní level tiwa ẹ̀yìn wa náà wà you understand báyìí ọlọ́run á dẹ̀ sọ everybody ọlọ́run á sin everybody débi tó fẹ́ dé inshallah ṣe ìkan wá tètè gbé máìkì báyìí máa sọ̀rọ̀ sí eléré tó jù wọ́n lọ yẹn kíní yẹn léwu gan because èmi tiẹ̀ máa wò pé bóyá background fújì ló rí bẹ́ẹ̀ ṣe mọ̀ fújì rọ̀fẹ́ ordinary person nǹkan fújì ọmọ òru ló máa ń kọ fújì o múgùn tó bá wà nù wa ó lè máa nẹnu bíi tiwa o ẹ̀gbọ́n nǹkan tí Paso kọ ni pé bọ́lá ò lè bá adé di iṣẹ́ orí o fújì náà sọ o kò ṣe bí ẹ tó fẹ́ kọ gospel o ṣẹgẹt so àwọn ọmọ akin náà kọ fújì wàá tí mi ní fún wọn ni pé èmi ò bá fẹ́ jẹ́ kẹ́rìbọ̀dì mẹ́rin ẹ̀ láwo wọ́n bá ní ogún eléré kan because ẹ mọ̀ pé mi people know me for they know me that I don't mi kì í form mi kì í live fake life tí nǹkan bá ń gbé mi lọ́kàn báyìí máa kàn bọ́ ẹ̀ síta ni and èmi ò wá di pé mi ò believe pé bóyá ògo mi wà lọ́wọ́ ẹnìkan mo believe ọwọ́ Ọlọ́run ló wà torí bí táwa yìí náà Ọlọ́run náà ló ṣe débi ṣẹgẹt so advice tèmi ní fáwọn onífújì tó ń bọ̀ ni wípé wọ́n tẹpá mọ́ṣẹ́ wọn wọ́n take time láti kọrin ọlọ́gbọ́n wọ́n dẹ̀ máa rin àwọn àgbàlagbà inú ọ̀fìn are you getting me because àìtẹ́yìnká òun ni à ń dáwọ́ bò tábà sọ̀rọ̀ sí àwọn ẹlòmíràn tún ní kí ló ń sọ ni ẹnìkan kún orí tẹ́nìkan kan rò Ọlọ́run tó dá ẹnu yìí ó ti dá nǹkan tó fẹ́ jẹ
tí a bá ní lógo Ọlọ́run ní gbé ẹsẹ̀ wa sí ọ̀nà tàwa yìí. Are you getting me? Because àwọn nǹkan tó ṣẹlẹ̀ ní recently ńgbà kan bóyá Taye Currency ń bú Pasuma tán rírò àwa ta sọ̀rọ̀ ńgbà yẹn a ní right láti sọ̀rọ̀. Yeah, àwa lè má kọrin báwọn Pasuma ṣe ń kọrin. Bóyá ẹ gbọ́ pé the same voice ní Tọ́pẹ́ àti Pasuma ló lè má rí bẹ́ẹ̀. But Pasuma is our brother ládùúgbò wa, ọ̀gá wa tún ni nídìí iṣẹ́ yìí. So tí nǹkan báyẹn bá ṣe who else ẹ ṣe léré tó wà Mushin náà tóun náà kàn tiẹ̀ lè sọ̀rọ̀ yìí pé irú nǹkan báyẹn ṣẹlẹ̀ táwa náà bá sọ̀rọ̀ kó dá. Are you getting me? Táwa bá sọ̀rọ̀ ń gbà yẹn kó dá ló fa sábàbí àwọn nǹkan tá a sọ àti wípé let's call the spade a spade. Tójú bá ń ṣe pin ẹ jẹ́ ká yọ ìwà ìbàjẹ́ ni gbogbo àwọn nǹkan tó ṣẹlẹ̀ yẹn torí pé ọ̀hún ilé ìbò àgbà gẹ́gẹ́ báwọn Yorùbá yẹn máa ń sọ òun ló fa sábàbí bọ́ngbà táwọn mo rí pàwọn èèyàn ti fẹ́ máa rí pé Ọlọ́run máa ẹ̀ka rí ọgbọ́n náà tí kà ti wà tipẹ́ kò dìgbà tá a bá bú eléré kankan tó rí wa no kò tó yẹ kí mi fi wíf gbogbo àwọn shit yẹn nìyẹn ṣẹ̀gẹ́ so advice tèmi ní fún ẹ̀yin eléré tẹ́ ń bọ̀ lẹ́yìn ẹrù orí ẹ̀kọ́ ní gidi ẹ dẹ̀ máa fún àwọn àgbàlagbà yín ta yín kò gbé kọ́ gbé máìkẹ́ máa parọ́ àwọn nǹkan tí ò ṣẹlẹ̀ kíní kan ló ṣe kíní kan ẹnìkan kò mọ bí tẹ́nìkan kan gbé Ọlọ́run máa kí gbogbo wa pàdé àgbákò. Yes, tó bá ní sáré pẹ́ nìkan kan lórí ẹnìkan kan pẹ́ nìkan sì kẹwàá máa dáwó fún o. Oníkálùkù ló mọ nǹkan tó jẹ tẹ́lẹ̀ kù, oníkálùkù ló mọ achievement tiẹ̀. Ṣẹ́gẹ́t tẹ́lòmí ò bá pariwo kò mú láti pariwo ni o because mo ṣe bí oníkálùkù yàtọ̀. But alẹ́balẹ̀ tàbá ti dá àwọn èjì kan oníkálùkù àmọ̀ kan tó jẹ yó. So advice mo ní fún wọn ni pé kán tẹpá mọ́ṣẹ́ kán wo oúnjẹ alẹ́lẹ̀ kán tó àwọn ọmọ wọn kán dẹ̀ lóyà sáwọn ará wájú wọn. So that's just it. Talk of my birthday March làwà yìí tó dẹ̀ jẹ́ wípé oṣù mi ni. I was born March 20. It's my birthday. Mo ti ṣe birthday lóríṣiríṣi. Ìgbà míì mo lè ṣe indoor. Ìgbà míì mo lè pe léré. Mo ti ṣe birthday mo ti pe Pasuma, mo ti pe Rẹ̀mí Àlùkò àti Nice lórí stage kan náà. Rí aláìdẹ̀ wọn náà mi wọ́n wá wọ́n ṣe dáadáa wọ́n pọ́n mi lé. Pàdí mi náà Rẹ̀mí Abọ́sẹ̀ òun náà wá dóò tiẹ̀ lọ show lọ́jọ́ yẹn ó make sure kó present. Àbọ̀lọ́rẹ́ náà òun náà wá Wọ́bíláì Taofik òun náà wá. Mo ti ṣe míì náà tẹ́ pé mo kàn kúrò Naija ni mo lọ ṣe ń bò mí. Wọ́n ilé tó ń bọ̀ yìí mi ò ní láti pariwo púpọ̀ but inshallah a máa ṣe ní real large. Ọ̀gá wa ló wá ń do eléyìí real entertainment logistics service àwọn ọmọ lọ́jọ́ on the 25 la fi sí do 20 is my birthday every 20th of March is my birthday. So on the 20 yẹn mo náà mọ mi tí mo bá share date màá lè wò sí àwọn ọmọ mi nínú ilé mi náà ṣàdúrà normal pé máa ń lọ. But for the party you can come to Real Large on the 25 of March. We're gonna be at Real Large about the celebrate kákànjọ kọ́mọ olùbọ́ pé àwọn tèmi àwọn fans mi ẹ ṣáà ti rí báyìí máa ṣe tọdún yìí nìyẹn that's 2026. So I'm 51 now alhamdulillah. Lẹ́yìn birthday mi tá a fẹ́ ṣe ìyẹn tèmi ẹ máa expect new album àti àwọn ìgbésẹ̀ tuntun tẹ́ pé mo bò tí mi ti ẹ fẹ́ pariwo ẹ̀. New album highway tí mo ní pé ibi tó bá pé eléré sílé eléré pé eléré sí ilé eléré ń wá ibi tó bá pé Tọ́pẹ́ sí ní Tọ́pẹ́ ń wá ní Tọ́pẹ́ ń wá ọmọ wọn pé ẹ síbẹ̀ ó ṣàyanjú hàn ni ó súnmọ́ Canala òní ó súnmọ́ ọ̀hún kọ́ ó súnmọ́ Grammy rọ̀ ní kò lè gbé òtè òkì ń débẹ̀ ọmọ Mushin òkì ń lọ́bì ṣùgbọ́n kò sí gbẹ̀gbẹ̀ gbogbo wa jọ wà náà ni. Tí mo tún kọrin pé olófò tó ń bínú ológo òun ló máa gbà mo ní eléni ní ọmọ Ádámọ̀ òun ló máa gbàdúrà káwa máa ṣe rí bá ti ṣe ló máa gbàdúrà káwa máa ṣe tẹ́gbẹ́ láyé bóyá tó bá ń gbàrú ẹ̀ ọ̀bọ̀ lọ máa jẹ kó ṣe o àmì ọmọ ẹ̀yìn tèmi ẹ máa retí new album after my birthday
a máa fi yẹn ṣe léyà ní ṣá Ọlọ́run ṣọ́ àjùgbà yẹn lọ. Highway is on the road. Ẹ̀yin tí a tẹ́ ń wò wá ń lé àti ní abroad, ẹ ṣe àdúpẹ́ o. Ibi tẹ́ ti mówó tẹ́ fi ń ràwó wa kò ní tán bẹ́ẹ̀ o. Iṣẹ́ yín ò ní dìṣẹ́ o. Ibi tẹ́ ti ń rówó tẹ́ ń ná fún wa náà àbùdí ń tolókun, àbùdí ń tọlọ́sà, ẹ̀yin promoters, ẹ̀yin presenters tẹ́ ń gbé wa, Ọlọ́run máa wà pẹ̀lú ẹ̀yin náà o. Ilé àtọ̀nà yín kò ní bàjẹ́ o. This is from me and my organization and my family. Àdúpẹ́, ẹ ṣé gan.